Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ màkálẹ́ níbi gbogbo tẹ́ tí ń gbóhùn wa. Ẹ káàbọ̀ sórí òjíṣẹ́ gbogbo aláwọ̀ akíra wa wá ní ẹkú ilé làǹkárá lé, ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà. Ẹni tó bá pàdánù ẹkú ilé, òun náà ẹni tí ó pàdánù ẹkú ilé, ẹnì kejì náà pàdánù ẹ káàbọ̀. Bó ṣe kú ilé, ò lè rẹni sọ pé ẹ káàbọ̀. Ṣé rí nǹkan tí mo wá fún alẹ́ àwọn mẹ́ta ti máa rí ná. Gbogbo wa la mọ actor yìí, Lege Miami àbí kí ló ń pè, Lege Miami àbí Naomi dẹni. I don't even care, I don't want to know. Ṣé ẹjọ́ ẹ má bínú o bí mi ṣe wò lójú tèmi o, lójú tèmi kọ́ ẹ má sọ pé òjíṣẹ́ kí ni o sọ kí ni kankan tó sọ right. No, mi ò sọ pé kò nǹkan tó sọ right àbí ó right. Lójú tèmi èmi wò pé ṣó yẹ kí ẹni yìí kó sọ̀rọ̀ báyìí. Ṣé ó yẹ kó sọrú ọ̀rọ̀ yìí jáde? Nàìjíríà bámúbámú ni mo yó, èmi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí, ẹ má tẹ̀ wulẹ̀ tí ń jẹ ọ̀sọ̀, ẹ jẹ́ kó máa play ká máa pause ká máa play ká máa pause. Àṣẹ wà play full. So. Àwọn ọmọ mi wá mo rí àwọn fídíò kan táwọn ọmọ mi wá tó ń ṣe tí wọ́n ń bínú pé gbogbo nǹkan ti lọ sókè. Bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ ṣe yẹn ó dáa bẹ́ẹ̀. Ẹ̀ ń kọ́ àtẹ́sán ìjọba kọ́lìmọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń fíìl. Tí bá sọ pé ìjọba ò mọ bẹ́ẹ̀ ṣe ń fíìl irọ́ ni mò ń pa. Aṣíwájú Mr. President Bọ́lá Ahmed Tinubu, bàbá àwọn mẹ̀kúnnù aka bàbá Ṣèyí, gbogbo ẹ̀ lórí ó dẹ̀ ń ṣiṣẹ́ lé lórí. Ẹ má bínú pé mò ń pause, ó ní aka bàbá Ṣèyí. Ṣe bí bàbá Ṣèyí ni nígbà tó sọ pé bàbá mẹ̀kúnnù, ṣé tó bá jẹ́ pé bàbá mẹ̀kúnnù ni, ẹ má bínú omi ìmọ̀ bẹ́yìn ṣe fojú wò bọ̀ ojú tèmi fi wò ó. Tó bá jẹ́ pé bàbá mẹ̀kúnnù ni Bọ́lá Ahmed Tinubu, àwọn bàbá wa, tó bá jẹ́ bàbá mẹ̀kúnnù ni wọ́n ni, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ní ìsìn òní máa ṣẹlẹ̀. Ṣe bí ọjà kan lọ́ṣẹ̀ṣẹ̀ tí láìpẹ́ ní ìsìn tán ní kọ́ lọ máa wá 2.7 million wá, ọdẹ ní bàbá mẹ̀kúnnù. Tó bá jẹ́ bàbá mẹ̀kúnnù, ṣe bí wọ́n yá adúrú owó almost trillion, kíní kan trillion, tán ti yá láàrin 6 months tán ti dé ìjọba. At least ṣe ní gọ́ọ̀mẹ̀ntì tó bá fẹ́ ṣiṣẹ́ láàrin 2 months tó bá ti débẹ̀ ní ìyàtọ̀ gidi àti wà. Ṣùgbọ́n àwọn bàbá wa àgbà tó máa débẹ̀ láàrin oh my goodness, láàrin wọn mọ̀ kò tí pé wọ́n mọ̀ tí kọ́ lásán petrol ti ṣe kí ni ó ti fly up. Kò tí pé 6 months lásán wọ́n ti ń jẹ owó tó ti ń lọ sí trillion. Ẹ jẹ́ sọ pé bàbá mẹ̀kúnnù, ẹ jọ̀ọ́ ṣé bàbá mẹ̀kúnnù nìyẹn àbí bàbá ikùn ààrẹ àtọmọ ẹ̀? Ẹ má bínú o, because gbẹ́mi ojú tèmi fi wo ọ̀rọ̀ tí Lege Miami sọ nìyẹn o. Mi ò mójú tẹ̀yìn fi wò ó, ṣùgbọ́n ojú tèmi fi wò ó ni o. Ṣé ọ̀rọ̀ tó ń sọ yìí, ṣé ọ̀rọ̀ yẹn make sense? Ojú tèmi fi wò ó ni, ẹ má bínú o. Mi lè sojú tẹ̀yìn bá fi wò ó. Ẹ má gbọ́ lọ o. Kóòrèkóòrè ojoojúmọ́ ẹni tó mẹ́ta lọ sí mọ́kà o tọ́lọ́ ń gbàdúrà fún Nàìjíríà níbi kọ́ lọ́ọ́ ṣe kìtìkó fáwọn ṣe o. Wọn ò fi ilẹ̀ wọn gbàgbé yín o, ẹ má ṣe mistake o fún ọ. Ẹ má bínú pé mo rẹ́rìn. Ṣùgbọ́n iná gbọ́rọ̀ ó ní ẹnujọ́ mẹ́ta ẹ̀ ní Bọ́lá Ahmed Tinubu lọ sí Mẹ́kà tó lọ ń gbàdúrà pé kí Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe. Nígbà tẹ́ ń lọ Mẹ́kà tẹ́ lọ ń gbàdúrà kan lọ́ bá wa tún Nàìjíríà ṣe, tẹ́yìn dẹ̀ ń yá owó tẹ̀dẹ̀ ń yá owó ní other country tẹ́ ṣáà fi ń ṣe nǹkan tó wù yín, ẹ ṣe fi owó yẹn tún Nàìjíríà ṣe. Ọ̀rọ̀ àdúrà kan ló ń ran Nàìjíríà ní ìsìn, ọ̀rọ̀ common sense. Ipò lọ ń gbàdúrà yẹn kọ́ ló ń ràn wọ́n lọ́wọ́. No! Ọlọ́run ò lè ràn yín lọ́wọ́ láti sọ pé fẹ́ tún Nàìjíríà ṣe. Yín ní kẹ́ lo brain kẹ́ lo sense tọ́lọ́run fún yín kẹ́ fi tún Nàìjíríà ṣe. Kẹ́ fi tún Nàìjíríà ṣe. Mẹ́ka tẹkàn lọ́nà ẹ̀ ó kàn wù yín kẹ́kàn lọ́nà ni àbí ìbówó wa náà là ń ná. Ńgbà tí kúkú gbé gbogbo ọmọ Yorùbá ẹ ti tà wá sóko ẹrú. Ẹ wọ́n lè lọ Mẹ́ka lọ ṣàdúrà. Àwọn tó wà ń bẹ láti jọ́ ìgan tó ń lọ Mẹ́ka tó ń lọ Mọ́kó. Ṣé gbogbo nǹkan change ni? Tẹ bá mọ̀ pé lọ Mẹ́kà lọ ṣàdúrà, tẹ bá ṣàdúrà tó yàn máa ń gbègbèsè ni. Lẹ́tí sáré jẹ àdúrà wọ́n ní bóyá bí 1% àbí kìíní kan percent ló kù tó fi máa tó 100% tí Nàìjíríà tó ti yá owó. Owó yẹn ń bo lẹ́kọ̀ọ́ sí kí lẹ fi ṣe, àárín ìkọ̀kọ̀ tẹ fi ṣe, ẹ wá lẹ lọ Mẹ́kà ẹ lọ ń gbàdúrà.
ṣé oh my god mi ò lè blame eléyìí náà because ẹ mọ̀ pé òun náà ti súnmọ́ wọn so ó ti mọ bó ṣe ń lọ ó ti ń gbégbẹ̀mù sóhun náà lọ́wọ́ torí ìgbà míì ó máa ń sọ̀rọ̀ bí ẹni torí ẹ̀ ò pé ń gbà míì. àgbẹ̀ màmá o màmá ẹ̀yin mọ́mì wọn. ẹni bá yín dá padà sẹ́yìn díẹ̀ sí because ọ̀rọ̀ tí. ẹ̀gbọ́n Tinubu bàbá àwọn mẹ̀kúnnù aka bàbá Ṣèyí gbogbo ẹ̀ lórí wọ́n dẹ̀ ṣiṣẹ́ lé lórí lóòrèkóòrè lójoojúmọ́ ẹni tó mẹ́ta lọ sí mọ́kà o tọ́lá ń gbàdúrà fún Nàìjíríà ibi kọ́ lọ́ọ́ ṣe kiri kó fáwọn ṣe o wọn ò fi ilẹ̀ wọn gbàgbé yín o ẹ má ṣe mistake o wọn ò gbàgbé yín màmá o màmá ẹ̀yin mọ́mì ìjọba ò gbàgbé yín o ẹ̀yin tẹ̀ wo fídíò yìí tẹ́jọ́ mọ́ Nàìjíríà rere ẹ bá mi kọ́pì ẹ̀ màmá ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Mr. President kò gbàgbé yín mẹ̀kúnnù o Mr. President you no leave us at the back he's working for us back to back owó tó lọ sókè exchange. It's working for us back to back. Ẹ̀gbọ́n ṣó ń working for us back to back ní tòótọ́. Ṣó ń working for us back to back. Gbogbo epo lọ sókè, owó lọ sókè, gbogbo exchange of rate gan-an ó gbẹ́nu sókè. Kí ló wà ń bẹ̀? Ṣebí 6 months lẹ ti débẹ̀ láàrin 3 months lẹ ti débẹ̀ ẹ ti change gbogbo everything àti balance kó ṣàti balance now. Bẹ́ẹ̀ ṣe débẹ̀ ẹ ṣàríyẹ tó ń tepo tẹ́lẹ̀ kí ló tẹ̀ tún já wálẹ̀ kàkà kẹ́ wá já wálẹ̀ ṣe kí ni ẹ fly up ní ìsinmi epo ti máa tó bá yá ní ìsinmi máa tó December lónìí láti máa lọ sí 1000 per litre everything ti wọ́n gbogbo nǹkan ti wọ́n débi wípé ẹ̀jẹ̀ sọ pé ẹ tó ifá ọ̀rọ̀ tẹ́ni yìí sọ yìí mi ò fẹ́ lè sọ pé ó make sense díẹ̀ lọ́dọ̀ tèmi o mi lè sọ lọ́dọ̀ ti yín o ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ yìí èmi ò tí ì rí ọpọlọ kankan nú ẹ̀ o àwọn èèyàn kú lẹ́ẹ̀frídé ẹ̀rí kankan ṣe sí àwọn ibì kan lọ́ṣẹ̀ làwọn Fúlàní lọ pa ní láìpẹ́ yìí ní ìbò náà pẹ̀lú yẹn ẹ̀rí kankan ṣe sí gbogbo kan bàjẹ́ ẹ̀rí kankan ṣe sí ìgbà yẹn lẹ́sẹ̀ pé ẹ fẹ́ rìpíà ilé kan ẹ fẹ́ ṣe kinní kan ẹ̀yin yáwó kan tó pọ̀ ju iye agbára yín lọ tẹ́ ti gbé gbogbo generation Nàìjíríà yáwó tán ẹ wá sọ pé wọn gbàgbé wọn kí ló dé mi ìmọ̀ bóyá ti ṣàwọn border but tó bá jẹ́ pé wọ́n ti ṣí a lot of border tó wà lẹ́kọ̀ọ́ ni ṣó ti yẹ yín tó bá jẹ́ wọ́n ti ṣí a lot of border tó wà Nàìjíríà ó possible pé kí oúnjẹ kó lọlẹ̀ ṣùgbọ́n wọn ò ṣí ṣé gbogbo ẹ̀ lọ ṣí ni mi lè sọ o but àwọn mi mọ̀ pé ń ṣí ẹyọ kan mo mọ̀ pé ń ṣí o mi mọ̀ bóyá ti ṣí àwọn yòókù o but tó bá jẹ́ pé mo mọ̀ pé tó bá jẹ́ pé wọ́n ṣí gbogbo border ni oúnjẹ máa lọ everything máa lọlẹ̀ ṣùgbọ́n wọn ò ṣí border wọn ò ṣí anything wọ́n á sọ pé yẹn màmá ṣé màmá yẹn nìkan lè bí ń pa ni ṣebí màmá yẹn kò sọ̀rọ̀ síta ń tiẹ̀ ni ṣebí yẹn sọ̀rọ̀ síta ni nígbà tó dójú àwọn tẹ́ dìbò fún náà nìyẹn ọmọ ẹni òní ìṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká fi sídi ọmọ ẹlòmíràn òun náà lẹ ti ń rí yẹn ara wọn lẹ ti ń rí yẹn ara wọn lẹ ti ń rí ẹ̀ bẹ́yìn náà ti ń gbọ̀kan tó ń sọ ìgbà tó ti jọ ń pín owó ẹ má bínú o pé mo ṣe ń sọ̀rọ̀ but bó ṣe rí lọ́dọ̀ tèmi o bẹ́ẹ̀ ni yìí ṣe ń sọ̀rọ̀ yìí ó ń sọ̀rọ̀ yìí pé kàn ṣàwọn kókàn kí báwo ni mo kí n ṣe pe ọ̀rọ̀ yìí náà ó dàbí pé òun ni loudspeaker kan gbéṣẹ́ rán àbí I don't know ṣá ṣe mọ̀. owó tó lọ sókè yẹn ẹ wo bí kò sọ Nàìjíríà nìkan wọ́n exchange rate ló ṣe kí ló kọ̀ sí yẹn ìyẹn dẹ̀ ń bọ̀ lẹ̀ ṣé wàá láwọn rice òróró àlùbọ́sà epo gàrí àmàlà mílò mílíkì gbogbo ẹ̀ àwọn oògùn wa tó jẹ́ ká máa lo àwọn tí kò ń ṣe náà àwọn tó ní health problem wọ́n ti ṣiṣẹ́ lórí yẹn wọ́n ti ṣiṣẹ́ lórí epo yẹn ń bọ̀ nílẹ̀ ẹ farabalẹ̀ bàbá àwọn mẹ̀kúnnù lè gbàgbé wa Nàìjíríà máa dáa. mo lérò pé ẹni náà ti gbọ́ báyìí. mo rí pé. wọ́n ní bàbá wo gbàgbé wa Nàìjíríà máa dáa health problem health kìnnì kan gbogbo ráìsì tó wálẹ̀ tó lọ sókè gbogbo ẹ̀ máa lọlẹ̀ fine. níjọ́ wo lásìkò wo lọ́dún wo lóṣù wo lọ́sẹ̀ wo ní hours wo nìkan fẹ́ wálẹ̀ ṣó nígbà tí gbogbo àwọn èèyàn bí tí ebi máa ń pa àwọn èèyàn kú tán sínú ilé ní gbogbo nǹkan tó wálẹ̀ ìjọba sọ ní Saturday tó bá máa da Friday láti mọ̀ ìjọba yín nígbà tẹ́ ti wọlé láti mọ̀ wípé ìjọba yín máa da kí n má sọ kejì eléyìí sọ̀rọ̀ ní ìsìn ló ń ká lòlò yìí kíní kan máa wálẹ̀ okay no problem aṣá ti sọ ó máa wálẹ̀ kò sí wàhálà àádúró dègbà tó máa wálẹ̀ àáwo iye ọdún tí gbogbo nǹkan tẹ́ni yìí sọ tó máa wálẹ̀
àtún wá padà wá àwa fèsì sí ọ̀rọ̀ tó ń sọ ńgbà yẹn pé ṣe bó sọ pé ìwọ tó súnmọ́ wọn nísìn wípé gbogbo kan máa wálẹ̀ fine ó yá ìjọ wo ló máa wálẹ̀ ká máa wò ó yẹ at least spring kan máa wálẹ̀ December ló ti dé ó yẹ kí everything ti wálẹ̀ by now ó yẹ kí everything ti wálẹ̀ by now kí làwọn á sọ ọkàn wa bọ́ sórí social media wa sọ pé ẹ ìjọba Tinubu gbàgbé yín ó lọ sí Mẹ́kà o ta nìyẹn kan ó kàn wò kó lọ sí Mẹ́kà kó kàn waste owó wa dànù lọ síbẹ̀ nìyà so ìmọ̀ àpilẹ̀ lẹ́ẹ̀kan sí fún wa kẹ́ ẹ gbọ́ ṣèbẹ́yìn náà ti rí báyìí ṣe ti rí pé àwọn tó bá ti súnmọ́ àwọn ìjọba wa tó máa ti ń gbé gbẹ̀mù sí wọn lọ́wọ́ wọn kì í lè sòdodo mọ́ ọkàn wa máa sọ̀rọ̀ bí ẹni tí wọ́n ti ta skánskán sí wọn lórí ni bó ṣe rí lọ́dọ̀ tèmi o mi mọ̀ bó ṣe rí lọ́dọ̀ ti yín o tó bá ṣe rí lọ́dọ̀ ti yín ẹ fi sínú comment section kẹ́ jẹ́ kí n mọ̀ because ọ̀rọ̀ tẹ́ni yìí sọ yìí èmi ò rí kíní inú ẹ o ẹ jẹ́ n tún play lẹ́ẹ̀kan sí fún wa ẹ gbọ́. àwọn ọmọ mi wà mo rí àwọn fídíò kan táwọn ọmọ mi wà tó ń ṣe tí wọ́n ń bínú pé gbogbo nǹkan ti lọ sókè bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ ṣe yẹn ó dáa. ìgbà tí wọ́n rówó rà á. ẹ̀ ń kọ́ àtẹ́ńṣọ̀n ìjọba kọ́ lè mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń fìl tí bá sọ pé ìjọba ò mọ bẹ́ẹ̀ ṣe ń fìl lọ́wọ́ ni mò ń pa. aṣíwájú Mr. President Bọ́lá Ahmed Tinubu bàbá àwọn mẹ̀kúnnù aka bàbá Ṣèyí. àbí bàbá Ṣèyí fúnra rẹ̀ bàbá àwọn mẹ̀kúnnù rí o. lóòrèkóòrè lójoojúmọ́ ẹni tó mẹ́ta lọ sí mọ́kà o tọ́lọ́ ń gbàdúrà fún Nàìjíríà níbi kọ́ lọ́ọ́ ṣe kiri kó fáwọn ṣe o wọn ò fi ilẹ̀ wọn ò gbàgbé yín o ẹ bá ṣe mistake o wọn ò gbàgbé yín màmá o màmá ẹ̀yin mọ́mì ìjọba ò gbàgbé yín o ẹ̀yin tẹ̀wọ́ fídíò yìí tẹ́jọ́ mọ́ Nàìjíríà rere ẹ bá mi kọ́pì ẹ̀ màmá ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Mr. President kò gbàgbé yín mẹ̀kúnnù o Mr. President you no leave us at the back he's working for us back to back owó tó lọ sókè exchange rate owó tó lọ sókè yẹn ẹ wo bí kò sọ̀rọ̀ Nàìjíríà nìkan world exchange rate ló ṣègbè ló kọ̀ sí yẹn ìyẹn dẹ̀ ń bọ̀ ńlẹ̀ ṣé wá láwọn rice òróró àlùbọ́sà epo gàrí àmàlà mílò mílíkì gbogbo ẹ̀ àwọn oògùn wa tó jẹ́ ká máa lò àwọn tí kàn ń ṣe náà àwọn tó ní health problem wọ́n ti ṣiṣẹ́ lórí yẹn wọ́n ti ṣiṣẹ́ lórí èpò yẹn ń bọ̀ ńlẹ̀ ẹ farabalẹ̀ bàbá àwọn mẹ̀kúnnù lè gbàgbé wa Nàìjíríà máa dáa. mo lérò bẹ́ẹ̀ ti gbọ́ báyìí wọ́n ní because I don't know what to say again wọ́n ní ká farabalẹ̀ Nàìjíríà máa dáa kẹjọ máa yímọ tó èmi gbàdúrà kó tètè wálẹ̀ because àwọn ebi ń pa àwọn èèyàn ọ̀nà díẹ̀díẹ̀ táwọn èèyàn tún rí láti fi tún mẹ́tẹ́ ara wọn ẹ tún fún wọn pa ẹtún lọ́gọ́dọ̀ mọ́wọ́ wá kí ló dẹ̀dẹ̀ okay no problem now a máa farabalẹ̀ à á wo ìgbà tí gbogbo ẹ̀ máa ṣẹlẹ̀ tó jẹ́ pé general hospital bó débẹ̀ bó kò wú ẹ lẹ́wọ̀n ní dẹ́ lọ́ máa wù ẹ́ báyìí tó fi máa kú ni anyway wọ́n ti ní ká farabalẹ̀ ọlọ́run níjà ara burúkú balẹ̀ oh my goodness ẹ wo mo ní so much mi ò ní so much ẹ jẹ́ ká dúró de ìgbà tó ń sọ pé táwọn Mr. Lege Miami oníbòtòbòtò tí wọ́n sọ àdúró de ìgbà yẹn àwa wò gbà tí nǹkan tó sọ yìí ìgbà tó bá máa wá ṣẹlẹ̀ àdúró de kò sí problem bá wa like bá wa share bá wa comment sórí òjíṣẹ́ títí láti máa pàdé nígbà míì